ẹ wò ó, ewé yìí tọ̀ ń wò yìí ó mọ̀ wúlò. Ọ̀pọ̀ ìwúlò ló wà lára ewé, ọ̀pọ̀ ìwúlò ló wà lára egbò. Ẹ̀yin tẹ́ bá ti ń fọ́lọ̀ iléeṣẹ́ The Orifen Herbal Ventures, ẹ ti rí pé mo ti sọ̀rọ̀ láìmọye ìgbà nípa ọ̀pọ̀ ìwúlò tó wà lára ewé àtegbò. Kí làwọn ìwúlò tó wà lára ewé àtegbò? Kí lorúkọ ewé? Kí lorúkọ egbò? Ọ̀pọ̀ èèyàn lẹ́ni ó lọ ṣe nǹkan kan, ó yá lọ mú ti bí, wọ́n á tún mọ bí léèrè pé bàbá ẹ dákun kí wá bo lówó ewé láti rí kí lorúkọ ewé ọ̀hún. Aréwé ni àmókò ẹ̀. Ewé yìí tó bá ti wò dáadáa wàá rí pó pupa. Ewé yìí ni Yorùbá máa ń pè ní làpálàpá pupa tàbí kán pè ní bòòtujẹ̀ pupa. Làpálàpá pupa tàbí bòòtujẹ̀ pupa. Kí nìdí? Ìdí ni pé ó rí pé àwọn ọ̀mùdún ewé yìí ó pọ́n ó yàtọ̀ sí làpá kejì. Oríṣi làpá méjì ló wà, mo mọ̀ pé ọmọ bẹ́ẹ̀. Ìkan wà tó jẹ́ làpá funfun, ìkan wà tó jẹ́ làpá pupa. Làpá pupa rèé. Ẹ ń gbọ́, ládùúgbò rẹ kí ni wọ́n ń pè é? Ṣé làpálàpá àti bòòtujẹ̀ tàbí bòòtujẹ̀ ni wọ́n ń pè é ládùúgbò rẹ? Àbórúkọ míì tí wọ́n ń pè é? Ìwọ bá mi fi orúkọ tí wọ́n ń pè é ládùúgbò rẹ sí comment section. Àǹfààní náà ni tó pọ̀lọpọ̀ èèyàn lè jàǹfààní ẹ̀. Bá mi share ẹ̀ kó jìnnà káyé lè rí. Kí ni Yorùbá máa ń lo ewé yìí fún? Yorùbá máa ń lò ó fún àánú. Yorùbá máa ń lò ó láti bójútó akọ jẹ̀dí. Yorùbá máa ń lò ó láti bójútó àìsàn kan tó jẹ́ àìsàn tó gbòde ńsìn. Àwọn olóyìnbó wọ́n á ní liver obstruction. Ẹnìyàn ò ní lè tọ̀, kò ní lè yàgbẹ́. Àìsàn burúkú mà ni. Operation rẹ̀ wọ́n ó là á ni láti ìsàlẹ̀ àyà báyìí ni wọ́n ti là á débi odò abẹ́. Olódùmarè ò ní jẹ́ oríṣẹ́ abẹ tí ó gbẹ̀mí rẹ o. Kò ní jẹ́ mi náà oríṣẹ́ abẹ tí ó gbẹ̀mí mi. Gbogbo wa lápapọ̀ ò ní ríṣẹ́ abẹ tí ó gbẹ̀mí wa o. À á fọwọ́ párú, à á fèrègì jòbì láṣẹ Elédùmarè. Yorùbá máa lò ó láti ṣiṣẹ́ àánú. Yorùbá máa lò ó láti ṣiṣẹ́ ẹ̀bẹ̀ àgbà. Yorùbá máa fi kí àgbo láti ṣe ohun tó ń pè ní ìtúwọ́ ayé. Ibi tí mò ń lọ kọ́ ọ̀hún, ń débẹ̀ ńjọ́ kan láṣẹ Elédùmarè. Wá wò ó, àwọn àǹfààní yìí mọ̀ pọ̀ lára igi yìí o. Bá mi forúkọ tó ń pè sí comment section ládùúgbò rẹ̀. Ẹ̀ ń gbọ́ ná, o fẹ́ pè mí? Pè mí sí nọ́mbà mi tó mọ̀ yẹn náà ni 09065636184. Láṣẹ Elédùmarè. Ire o.